mo tún wá padà bá ẹ pé ó ń sùn ní. mo tún wá padà bá ẹ pé ó ń sùn ní. òun wá balẹ̀ ìyàwó wa láì ní tìlú òkun tí bá táyé wá tí mo bá táyé mi wá tí mo bá táyé mi wá mo lè fẹ́ bí aya o. Àdánwò ni kí a fẹ́yàwó. Àdánwò ni o. Ìyàwó àbùn àdìyà onídọ̀tí. Ìyá onídọ̀tí ló máa ń Ọ̀fẹ́ tó bá iná mi ò ní fẹ́ bá. Ẹ kúrọ̀lẹ́, ẹ kú àtàárọ̀, a kú iṣẹ́ ìní. Ẹni tó ṣẹ̀gúsí òun ní jadùn ọbẹ̀, aṣọ òkú òun ní jèrè òórùn, àjèṣe ọwọ́ wa. Ìyàwó àbùn tọkọ mi máa ń pè mí, torí kò wù mí kò sì tún ẹlẹ́dàá mi, àlékún mi nìyẹn baálé mi forí jì mí. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́rọ̀ mi. Ìyàwó àbùn tọkọ mi máa ń pè mí, torí kò wù mí kò sì tún ẹlẹ́dàá mi. Ẹ para alẹ́ ẹ pèrò ọ̀nà, ọkọ pèyàwó, bàbá ẹ pa àwọn ọmọ, a tún ti wà lórí akoto ọgbọ́n. Ẹ̀jẹ̀ ìbímọ part 2 àti aburú ọwọ́ ọ̀rẹ́ òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ bá ń para alẹ́ ọgbọ́n wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ajé. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́rọ̀ mi. Ìyàwó àbùn tọkọ mi máa ń. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹni tá a jọ ṣètò lónìí tá a sì ti jọ máa ṣe Alhaji Salaudeen Fọlọ́runṣọ́ Alálòkìmbà. Aṣọ tí mo fẹ́ràn dá o bí mo ṣe wẹ̀ tán jọra pé kí n mẹ́wù wọ̀ o kò sáṣọ kan mẹ́ lẹ́yìn jàlábíà yìí o mo sọ fún ẹ lánàá pé gbogbo aṣọ mi dọ̀tí ó tójú mi kò sì ní o fọ́ òjò rọ̀ lánàá òjò rọ̀ lánàá. Ẹ̀jẹ̀ ìbímọ, ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ ilé aládùúrà, ló ti lọ ilé wòlíì, ló ti lọ orí òkè àmọ́yé àgbà, ó ti wẹ̀wẹ̀wẹ̀wẹ̀, ó ti gbààwẹ̀. Ọmọ àǹtú títí bẹ́ẹ̀ lọ́sàgbọ́rẹ́ bẹ́ẹ̀ lórúbọ. Wọ́n á ní ọ̀dẹ̀rù ẹgbẹ́, wọ́n á ní ọ̀bọrí. Bákan náà ni gbogbo ẹ̀ ń yọrí sí ẹ̀jẹ̀ ìbímọ. Ẹ̀jẹ̀ ìbímọ part 2. Ẹ para alẹ́ ẹ pèrò ọ̀nà, ọgbọ́n wà mẹ́. Ṣé mo gbàgbé ìgbàgbé olóògùn? Bóyá ń bọ̀ wá kí mẹ́rin tẹ́wọ̀ wá. Èyí sì bẹ́tà ẹ̀kan náà lẹ́yìn wọ. Wọ́n fọ̀ yókù ẹ tó dé nírọ̀lẹ́ o. Balẹ̀ mi àbẹ̀fẹ́, ìkúnlẹ̀ mú wá yìí. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́rọ̀ mi. Ìyàwó àbùn tọkọ mi máa ń pè mí. Ìgbà wù mí kò sì tún ẹlẹ́dàá mi. Àlékún mi nìyẹn báyé mi forí jì mí. Ọyìn ẹ̀bẹ̀ yìí náà ni ẹ̀rí òjọ̀kọ́ ó lè nà ó ìkúlẹ̀ mi rè abẹ́fẹ́ ọkọ mi ká mọ́ bòkúrò ó mọ̀ pé mo fẹ́ràn ẹ̀yìn àdùkẹ́ tó ń jẹ́ fún mi lókàyà aládùúkẹ́ mi omi ìṣọwọ́dà. Gbogbo ohun tí Ọlọ́run ọba dá dáradára ni. Ọba tó dá òyìnbó ló dá àwọn èèyàn dúdú. Ọba tó dá Yorùbá òun ló dá Ìgbò, bẹ́ẹ̀ náà òun ló dá Haúsá. Bó ṣe fún wọn ní ògo bẹ́ẹ̀ ló fáwa náà lógo. Ẹ̀jẹ̀ ìbímọ àti aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀, oore ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ṣùgbọ́n aburú ọ̀rẹ́ pọ̀ ju oore bẹ̀ lọ. Ẹ̀jẹ̀ ìbímọ. Táwọn ọ̀bá wà lórí afẹ́fẹ́ bó lẹ́yìn ṣe fẹ́ gbọ́ yìí, àpá wà ń bẹ àwọn èèyàn náà ló gbé wa sí. Nígbà tá à ń ṣe prógráàmù yìí lórí rédíò tí gbogbo èèyàn ń jàǹfààní wa, wọ́n tó pé bàbá ẹ̀ wá kọ̀nẹ́ẹ̀tì kìíní ìmọ̀ orí Facebook, òun ní gbogbo àwọn àlá oríṣiríṣi tẹ́ ń gbọ́. Prógráàmù yìí ti wà kí sọ̀rọ̀ ọdún méje sẹ́yìn, àwọn tó mọ̀ wá lọ́mọ̀ wá láyé ìgbà tá à ti ń lórí pépà, láti ìgbà náà àwọn èèyàn ti mọ̀ wá. Ṣùgbọ́n bá ṣe wà lórí Facebook yóò jàǹfààní fún tẹrú tọmọ, kálukọ́ kọ́gbọ́n kan sí méjì yóò dì mú, kálukọ́ mọ̀ bí ó ṣe tún ẹrù rẹ̀ dì. Gbogbo ẹni tí ń dẹrù tí
tí ń tú tí ń dẹrù tí ń tú yóò wọ́n bí ó ṣe dì í gírí tí ò sì ní túmọ̀ òun la fẹ́ pàkíyèsí wa sí ẹ̀jẹ̀ ìbímọ. ìlọ ọ̀gùn pé kan tún wá ṣe ọdún mẹ́rin lérò tí ń ti gbé níyàwó. àgùntàn ẹ ò pàṣẹ ṣídáṣọ mọ̀ pé ó sún mi nígbà míì mo lè jáde fọ́sẹ̀ kan mi ò ní padà wá lálẹ́ mi ń mú sùn ká ni o tó bá ti ya ẹgbọ́n jẹ nílẹ̀ ń wò jẹ́ ìwé ẹlẹ́dẹ̀ yìí tó yẹ kó wá níra ìtàgbé wálé ìyàwó onídọ̀tí o. Àdánwò ni kí a fẹ́yàwó. Àdánwò ni o. Ìyàwó àbùkù ẹ̀dìyà onídọ̀tí. Mo fẹ́ kọ iná mi ò ní fẹ́rẹ̀ mọ́. Àbẹ̀wò mi àyà. Àwa máma lọ jẹ́ kí wọ́n ṣàdéhùn fún ẹ. Bí oníṣe bẹ́ẹ̀ mọ̀, má sọ ní tèmi nìkan. Nígbà gbogbo ló máa jẹ́dùn ọkàn mi. Tẹ́ bá ń jáde. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ibi tó rí mi ó ti sùn. Kẹ́sẹ̀ mi mọ́sá ìgbéǹdébẹ̀. Orí mi jẹ́ ń bá gbẹ́ pé. Orí mi jẹ́ ń bá gbà mu. Jẹ́ ń rájé fi jẹun. Jẹ́ ká jẹ́ ó fi lé mi ṣe bùgbé. Ibi tẹ́gbẹ́ mi bá ti ń ná owó. Má jẹ́ ń bá wọn ná ojú ń bẹ̀. Má jẹ́ ká yóò fẹnu ẹ̀gàn sọ̀rọ̀ mi. Gbogbo tí n bá ti dáwọ́ mi lé. Jẹ́ kó yọrí sí. Àdúrà gbogbo yín ọgbà. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá àtẹ̀yìn tẹ̀ máa pè lẹ́yìn ètò káàkiri ìlú òyìnbó káàkiri Canada ní Amẹ́ríkà ní Belgium ní Thailand ní Oman Saudi káàkiri Libya gbogbo èmi ní Italy ní káàkiri ìlú àwọn àti ẹ̀rántí mọ́ Dublin àjòlẹ́wà ẹni gbé sájò. Mr. Kúnlé ọmọ ọba ẹni gbé sájò. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá lábíjan ní Abidjan ìlú Abidjan Ivory Coast ẹ̀rọ wọ́mú Ghana ni o Togo ni o káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti máa pè wá láyé èmi ní Benin Republic ní o Congo ní o káàkiri àgbáńlá ayé ẹ̀rọ wọ́mú ẹ ní bára ìfọwọ́tì ẹ̀jẹ̀ ìbímọ. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ níbi part 1 ẹ̀jẹ̀ aṣọ díẹ̀ mbẹ́. Ní Áfíríkà wa ń bí ìkànnù wa pọ̀ ọ̀pọ̀ láwọn kọ́ńtírì míì náà. Àwọn èèyàn ń wéré kan nísìn wọ́n ń pè ní seaword lórí mi náà bá wọn wò díẹ̀ mbẹ́. Ẹni a bá wo seaword ìwọ̀n tó ṣẹlẹ̀ sí Miyek ní part 1 ẹ rí i pé ayé ń bẹ èèyàn wà lórí ogun. Kọ́ńtírì kọ̀ọ̀kan náà ló ní wàhálà àti ẹ̀ àti ìran kọ̀ọ̀kan. Mo máa ń sọ fún ẹ̀yin èèyàn tẹ́ ẹ máa ń send the date of birth sí mi. Ẹ jẹ́ ọmọ tá a bá bí ní April 5 abẹ́rẹ́ àwo lọ́wọ́ àmàna èmi ò mọ̀. Torí pé ọjọ́ wo ni kàlẹ́ndà dáyé? A sì ti ń bí ọmọ kí kàlẹ́ndà ò tó dáyé. Jésù ọmọ ohun tí jẹ́ kàlẹ́ndà August 5. Ànábì Muhammad tó dé lẹ́yìn Jésù ọmọ ohun tí jẹ́ January 5. Ọlọ́run ò fi déètì pín ìràwọ̀. Ọba tó kọ́ kádàrá ọ̀pẹ nìkan jó kọ̀ọ̀kan sọ pé January 5 abẹ́rẹ́ àwọ̀ báyìí ló wà. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè ẹ má pè mọ́ lásìkò yìí. Ẹ̀yin tẹ́ ń pè ẹjọ́ afọlọ́mùbẹ̀ yín ẹ má pè mọ́ lásìkò tá a wà yìí ẹ dákun ẹ má pè mọ́ lásìkò. Kí ló ń ṣe arákùnrin yìí? Ẹni yìí ń fi kọ́ dàmí láàmú jàre.
bá ti rí téèyàn ń kọ́ọ̀tì nǹkan èèyàn máa ṣe làákàyè ni. Ẹ̀ẹ́dẹ̀ ń pè a tún sọ fún yín pé ẹ má pè mọ́ ẹ ní gbọ́ràn. Ẹ̀yin ìyá mi káàkiri gbogbo ibi tẹ̀ ń wò wá. Ẹ máa wo okùn aláǹtakùn yẹn kò ṣeé digi kò ṣeé dẹrù àmọ́ bí ọmọ ènìyàn bó ṣe ní agbára tó lóògùn tó ní gbogbo agbára tí àwọn èèyàn tí wọ́n bá fi dì í kò lè bọ́ ńbẹ̀ kò lè bọ́ ńbẹ̀. Dìdìrín kan ń sọ̀rọ̀ kan mọ́ gbọ́ lórí mídíà wọ́n ní sẹ́rí okùn owó aláǹtakùn tán ó fúyẹ́ gbìnà àwọn ìtàǹbà fún ọ rí ni máa ṣe àwọn èèyàn lọ́nà tí wọ́n bá tàǹbà fún ọ lẹ́ẹ̀kan ọmọ yìí pé ó ju ohun tó ń wí yẹn lọ. Tí ọkàn yẹn bá balẹ̀ láàárín Ọlọ́run sìn tọkàn yẹn bá balẹ̀ kódà ọkàn rẹ̀ ò ní papọ̀. Ẹni ayé bá tàǹbà fún kò ní gẹ̀ẹ́tì ara ẹ̀ lámàjà ayọ̀ tàǹbà fún wa kí wọ́n sì má tẹ̀yìn gbèrú wa. Ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ìyá wa tẹ́ ti wà nílé ọkọ ẹ̀yin tẹ́ ṣẹ̀ fẹ́ lọ́kọ bó la ṣe lè bọ́ lọ́wọ́ ogun yìí ẹ̀jẹ̀ ìbímọ. Àkọ́kọ́ tí obìnrin bá wà ní oyún gbàrà kọ́kọ́ sẹ́nu ẹ̀ gbálágún pé o ti fẹ́ ọkọ rẹ ìwọ náà o ti fẹ́ aya rẹ. Ẹ̀rọ síbítù dókítà ní ẹ lọ́ọ́ ya àwòrán ọmọ inú yín. Wọ́n dìdìrín tó a máa sọ pé ọmọ January abẹ́rẹ́ àwò lọ́wọ́ scan lè mú tí ó sọ fún yín pé ọkùnrin lọ́wọ́ amẹ́tọ́ pé at the end of the day obìnrin ló fi bí. Ṣé bóyìnbó ló create déètì? Ó lè sọ pé ọ̀kan lọ́wọ́ amẹ́tọ́ ó sì bí méjì ó lè pé méjì ni tó sì fi bí mẹ́ta. Wọ́n lè pọ́nmọ́tọ́ wà nù rẹ̀ ti kú tó sì bí láàyè. Àmọ́ o ti ní ọkọ rí o sì ti láya rí ó wá lọ ya scan. Torí obìnrin mi bàjẹ́ tó bá ti ya scan a ní ọ̀rẹ́ mi tẹ̀lé mi irú ọ̀rẹ́ wo lọmọ tó ní. Ọmọ bí ẹ bọra ló fi sọ̀rẹ́ tó ọmọ àbúrò pé gbogbo èèyàn ti ń bẹ láyé lè pèlè èèyàn ni ayé a máa gbàwẹ́ ni. Ọ máa bá ẹranko gbé ẹranko inú gbé tó darapọ̀ mọ́ èèyàn ó sì máa bá a gbé lọ fún àìmọye ọdún tí ó sì máa bọ̀ láyé jẹ́. Níjọ́ tó bá mọ̀wá rẹ̀ níjọ́ tó bá sọ ọ́ jẹ bóyá ejò lọ́n bá gbé tó bá sá ọ ya lágbẹ́jọ́ mo sì ń bọ gbé láti odidi ọdún báyìí àṣé èèyàn burúkú àní bẹ́ẹ̀ ni tó bá mọ̀ wọn ọmọ òun náà nìyẹn tó mọ̀ wọn ọmọ òun nìyẹn yóò bọ̀ sọ̀tákù ní gbogbo nǹkan rẹ̀ ní ọba jẹ́ kanlẹ̀. Scan result lọ bá lọ ya scan ọmọ rẹ ìwọ àti ọkọ rẹ jọ lọ ìwọ àti ìyá rẹ tó jẹ́ ìyá gidi ẹjọ lọ àbúrò rẹ tó jẹ́ àbúrò gidi ẹjọ lọ ìyá ọkọ rẹ tó jẹ́ ìyá ọkọ gidi ẹjọ lọ. Bẹ́ẹ̀ ṣe tọ́jú ATM yín tẹ ìfẹ́ kẹlòmí ọmọ pin number bẹ́ẹ̀ ni o ṣe máa tọ́jú scan result yẹn. Sọ pé wọ́n máa bí ọ wá rẹ̀ kí ni wọ́n ní bẹ́ẹ̀ kí ni wọ́n ní bẹ́ẹ̀ bí dùdù kẹrẹ̀ dìdìrìn bàbá dáàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa sọ pé ìyá ara mọ́ ẹ wà. Result tí mo lọ ṣe ní hospital tó wà ní wọ́n ní sẹ́ ibẹ̀ lẹ́ ti ṣe wọ́n mọ ṣẹ́ ń bẹ́ẹ̀ kí ni wọ́n á wí lọ́ọ́ mú jáde wá èmi náà mọ owó járe kò sísàn tọmọ rẹ tiẹ̀ wá yìí dáa pàtí ọbẹ̀ ìpọ́sẹ̀ méjì ọmọ bá jókòó sí ọ́nú.
ọ̀dẹ̀ ẹni oríire ò pé ọlọ́pọlọ gàárì yábà lọ gbé rìsọ́ọ̀tì jáde ní ọbẹ̀ hàn wọ́n àǹtí kíni ẹ̀rí pé òun ọmọ ohun tóun ṣe òun tóun ra aṣọ ọkùnrin kalẹ̀ aṣọkùnrin ti ẹ̀kọ́ àṣọbìnrin ni ọ̀yà change ẹ̀ ìmọ̀ ọkọ̀ rẹ̀ mi ti ń ta red maid ọ̀yà máa sá obìnrin lọ àbúrò mi obìnrin lọ̀rẹ́ mi fẹ́ bí wọ́n á máa bọ̀ sá wọ́n máa bọ̀ sá wọ́n ti lọ dúró dé oníjọ́ ọ̀kúnlẹ̀ àwọn náà wọ́n tó tẹ̀lé ọdọ́ síbítù wọ́n lè lọ síbítù tó ń lo ọ̀dà ká lọ mọ́mọ́ bí tọ́ da bẹ̀ ní ọlọ má rẹ́gísítà síbẹ̀ yẹn bíbá yìí ní ọlọ wọ́n bá sí ọlọ́nà ẹ̀jẹ̀ ìbímọ ìgbà tó rù tó sọ̀ láyọ̀ ẹ̀jẹ̀ tó bá ọmọ rẹ wáyé ta lẹni tó bọ́ fọ aṣọ tó bímọ sí. ibo lẹ da omi ìwẹ̀ àkọ́kọ́ ọmọ yẹn ń bo lẹ dà á sí. kàǹkàn tí wọ́n fi wẹ ọmọ yìí ń bo lẹ fi sí. ta lọ́wọ́ ẹ̀. irun orí ọmọ yìí àkọ́kọ́ tẹ kọ́kọ́ fá ń bo lẹ dà á sí. ẹ̀jẹ̀ ìbímọ ìbímọ sẹ́ níbo lẹ dà á sí. Orí mi bẹ̀rẹ̀ pàdé mi, ire ọ̀tún ire òsì jẹ́ ọjọ́ tèmi. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò kí mi lálùyọ. Orí adé ló ń bẹ̀rẹ̀ pàdé adé. ẹ̀yin ìyá ẹ fẹ́ jẹun ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ló bí ọmọ tó fáìn ló bí ọmọ ológo àti kókó ni wọ́n ti gbogbo ọmọ rẹ̀ lọ. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò kí mi lálùyọ. Orí adé ló ń bẹ̀rẹ̀ pàdé adé. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé. mo fi ọlọ́run ọba bẹ̀yìn gbogbo ẹ̀yin alábíamọ tọmọ yín bá ti wà ní kókó tí àwọn èèyàn bá ti wá kí yín tó bá ti jẹ ẹ̀pà wọlé ẹ̀pà tí wọ́n la kóró nínú rẹ̀ tó ẹ̀pà tèpotèpo tí wọ́n bá jẹ wọlé ẹ má jẹ́ wọn fọ ọkàn mọ́ yín. Ire ọ̀tún ire òsì jẹ́ ọjọ́ tèmi. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi. tí wọ́n bá ti jẹ ẹ̀pà wọlé ẹ̀pà elépo ẹni tó jẹ wọlé ẹ má jẹ́ fọwọ́ kan orí ọmọ yín. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò kí mi lálùyọ. Ire òsì jẹ́ ọjọ́ tèmi. tẹ́ ẹ bá ti fá irun orí yín irun orí ọmọ yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bí ẹ tọ́jú ẹ̀ a kì í fa níta ká gbàgbé ẹ̀ sílé onígbàjámọ̀ ta ní jẹ́ gbàjámọ̀ bàbá ilé ẹni là á ti fa. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò kí mi lálùyọ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní dààmú káàkiri bódé bíi wọn alólógo bódé tọ̀hún wọn alólógo wọ́n sì ti gba ògo rẹ̀ láti kékeré ọwọ́ ẹ̀yin ìyá ló wà ìyá torí ọlọ́pọlọ gàárì ìyá ọlọ́pọlọ gàárì dá fún ọ ní àwọn àṣírí kan àṣírí ayé kan tí obìnrin bá wà nínú oyún tó ti wà ní abara aráyé rọrùn obìnrin tó bá ti wà nínú oyún ó ti di aráyé rọrùn àwọn àlá gbàǹkọ̀ ni wọ́n máa lá kí ni jẹ́ ọmọ aláwọn àlá ìtorí fótúsì tó wà nù rẹ̀ ó ti di abara méjì lára àwọn àlá tí aláboyún yìí ó máa lá bí kọ́ máa lálàá pé wọ́n lé kiri lójú oorun bí kéèjù ó máa lé kiri lójú oorun bí kẹ́nìkan mú ọ̀bẹ kó pòun ó gun oyún inú rẹ̀ wá ta ló sọ fún ọ pé ọ̀sáyé
jí wọ́n máa tàn ẹ́ jókòó síbẹ̀. Ẹ̀dá mi gbére àárẹ̀ mi o, wàhálà ayé mi ò kí ní lálùjọ, orí adé ló ń gbére ẹ̀ka. Ayé ti wá dáyé fóònù bọ́pọ̀lọpọ̀ bá ti bímọ nísìn àti ní oyún ni ó ti gbé kun tayọ wàá ya oyún rẹ̀ yóò gbé sórí mídíà àní dòdòkẹ́. Ẹ̀dá mi gbére àárẹ̀ mi o, wàhálà ayé mi ò kí ní lálùjọ. Ẹ̀jẹ̀ ìbímọ àkọ́kọ́ à ń mọ́nítọ̀ rẹ̀ dáadáa ni tó bá ọmọ wáyé. Ẹ̀jẹ̀ tó bá ọmọ wáyé àwọn ẹni bí a máa lò, àwọn ẹni bí wọn a máa lò. Gbogbo yín tẹ̀ ń wò mí orí yín ò ní gbàbọ̀dẹ̀, tèmi náà ò ní gbàbọ̀dẹ̀, ẹlẹ́dàá ọmọ yín ò ní gbàbọ̀dẹ̀, ìṣẹ̀dá tèmi náà ò ní gbàbọ̀dẹ̀. Ẹ̀jẹ̀ ìbímọ aṣọ ẹ̀jẹ̀ tó bẹ́jẹ̀ wá yẹn á fọ̀ ọ́, a lè kókó mbẹ́ á fọ̀, tàbá kọ́ sóòkè tá a fọ̀ á dà sínú bóò kan gbẹmọ yín. Ẹ̀jẹ̀ lọ má dànù gbẹdúó ẹ dà sínú bóò ńlá. Àwọn ìyá wa ń lo òkè wọ́n wá bóò ńlá wọ́n máa da omi ìwé ọmọ sí. Àwọn ẹlòmíín dànù lálẹ́ tí gbogbo èèyàn bá ti sùn wọ́n dànù wọ́n á fomi flush ẹ̀. Tó bá jẹ́ lọ́wọ́ ọ̀sán náà tí ọ̀sán àwọn èèyàn nítòsí wọ́n á dà á sẹ́sẹ̀ ilé wọ́n fomi ṣàn. Ẹ̀jẹ̀ ìbímọ omi ìwẹ̀mọ a kì í dà á sínú odò, a kì í dà á sí títì o, àìdá ṣáláńgá o. Ẹ̀yin tẹ́ ẹ máa domi omi ìwẹ̀ ọmọ tuntun sí ṣáláńgá àmì ìkórìíra lẹ̀ ń wá fọmọ, a kì í dà á sí kódà. Tẹ́ ẹ bá mọ̀ òun la sọ fún yín lónìí yìí, òun la sọ fún yín lónìí yìí. Tó bá kàràǹgídá yìí pé kò síbi tẹ́ ẹ lè dà á sí kọjá pé kẹ́ ẹ dà á sí ṣáláńgá, ẹ da iyọ̀ sí, ẹ da iyọ̀ sínú omi ìwẹ̀ yẹn kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá dà sínú ṣáláńgá. Ẹ̀jẹ̀ ìbímọ ó léwu. Irun orí ọmọ tuntun wọ́n ṣe ń bá yín fa ẹ máa gbà ẹ dì í pamọ́. Gẹ́gẹ́ bí ànábì ti kọ́ wa, àwọn tí máa wọn góòdì àwọn goldsmith á mú lọ bẹ̀ kí wọ́n bá wa wọ̀n. Géèjì iye tó bá mú wá bóyá 2000 ní 1500 ní déédéé bí wọ́n irun orí ọmọ yẹn tí wọ́n bá wọ̀n déédéé iye tó bá gbé jáde owó yẹn á wà á fi ṣe sàárà. Bóò láti wá ṣerun yìí àárí mọ́lẹ̀ ni, àárí mọ́lẹ̀ ni lásán. Kódà àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá wọ́n tún fi gún ọṣẹ fọ́mọ. Ẹjọ́ àfọlọ́ǹbẹ̀ yẹn má pè mọ́. Àágún mọ́ṣẹ ẹjọ́ ẹni. Dàbí pé màá pe ẹni yìí padà. Tá a bá sọ fún yàn títí pé lágbájá má pè mọ́ tí ó bá gbọ́. Bàtí ẹ̀ bá ti ṣalábọ̀ làákàyè tá a bá ti sọ fún ọ pé lágbájá má pè mọ́. Hello, bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń kọ́ tiẹ̀ mò ń ṣe live program lọ́wọ́ ni ẹ̀dẹ̀ ń dàrú. Ìgbà tẹ́ ti rí pé mo ti ń kọ́ tiẹ̀ yẹn ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ ṣe sùúrù bíi 1 hour or 2 hours.
yẹ kẹ́ ẹ ṣe sùúrù. ẹ dákun ẹ má bínú ẹ̀yin ìyá mi jàre, ayé yìí ò ní nídìílé, ẹ ra àánú gbà lágbára Ọlọ́run. ẹ gbádùn mi, wọ́n tún máa gún irun orí ọmọ yẹn, àwọn ọ̀jọ̀gbọ́n agun mọ́ṣẹ́ wọn máa fi wé ọmọ yẹn. òmíì wọ́n lè fi tẹ́lẹ̀ ìpara mo pé wọ́n máa fi pa á lára.